Ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe àlàáfíà ni ẹ wà. Gist tèmi wọ́n ní Olori Ronke jáde o, ó ní Mariam òun ló set òun up o nípa protective charm o. Pé idea Mariam ò ní kí àwọn gbé protective charm kábíyèsí. Pé ó lọ gbé, wọ́n ní Mariam lọ gbé ìgbéra chief imam wá, pé kí wọ́n wá bá kábíyèsí sọ̀rọ̀. Ẹ jẹ́ ká jọ gbọ́ gist tèmi. Wọ́n ní Olori Ronke lòun ò ní dákẹ́ o, wípé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ pé Mariam ó mọ̀ nípa gbogbo nǹkan tó ṣẹlẹ̀ o, wípé òun ni ó lọ gbàbọ̀dè lórí ọ̀rọ̀ yìí, òun ni ó mú protective charm yẹn, wípé kì í ṣe pé òun ló ń lọ mú, wípé inú yàrá Mariam lòun ti bá protective charm bọ̀. Ẹ̀yin èèyàn lé kì í ṣe nǹkan kékeré, ẹ jẹ́ ká jọ máa gbọ́ lọ. Ó ní Mariam pé ọgbọ́n tí Mariam ń dá òun ni kó lé òun kúrò nílé ọkọ. Pé Mariam ló lọ jí protective charm yẹn, pé inú yàrá ẹ̀ ló ń ti rí, pé ó fẹ́ kó bá òun ni. Wọ́n ní gbogbo nǹkan tí Olori Ronke sọ nìyí. Wọ́n ní protective charm yìí wọ́n ló ti kọ́ sí bàbá wàhálà nínú palace kábíyèsí o. Wọ́n ní kì í ṣe nǹkan kékeré rárá, wọ́n ló ti kọ́ sí bàbá wàhálà nínú palace kábíyèsí. Wọ́n nítorí kábíyèsí ò take it very lightly pẹ̀lú ọ̀rọ̀ protective charm yìí, pé so Olori Ronke ní láti kúrò nínú palace pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ yìí. Ṣé ẹ mọ̀ pé wọ́n ní ìkan nínú àwọn tó ń bá Olori Ronke ṣiṣẹ́, wọ́n ní wọ́n sọ wípé wọ́n fẹ́ jí protective charm yẹn, wípé wọ́n fẹ́ sọ sínú ilé Queen Naomi ni, àbí nínú chalet wọn, wípé Ọlọ́run Elédùmarè ló yọ Queen Naomi, pé nǹkan tó ń plan láti ṣe kì í ṣe nǹkan kékeré rárá. So wọ́n ní bí Mariam ṣe lọ gbé imam yìí, chief imam yìí wá nìyẹn, pé kó wá dá sí ọ̀rọ̀ protective charm. Ẹ̀yin àyàn tó wà nílé, mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín fún àdúró tí yín lórí channel mi. Ò ṣe dáadáa ni ẹwà gbogbo lé ń kọ́. Orúkọ mi ni Mashola Yorùbá ni mo máa ń sọ lórí channel yìí. Mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Ẹ̀yin èèyàn lé tẹ́ bá ti subscribe o, ẹ subscribe o, so that tá bá ti post any gist, ẹ máa rí òkè òkè ní ọlá yín á máa lọ. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láìláì. Ẹ̀yin èèyàn lé, kí ló dé tá fi ń sọ Yorùbá? Nítorí àṣà ni, a fẹ́ gbàgbé àṣà wa, àti fún àǹfààní àwọn bàbá wa àti ìyá wa tí wọn ò gbọ́ Gẹ̀ẹ́sì. Ọ̀rọ̀ Mariam àti Olori Ronke òun là ń sọ lórí protective charm. Wọ́n ní wọ́n lọ gbé chief imam wá. Mariam ló lọ gbé ìgbéra chief imam wá kó wá dá sí ọ̀rọ̀ yìí. Ẹ jẹ́ ká jọ máa gbọ́ lọ. Wọ́n ní Olori Ronke ní Mariam ló lọ mú protective charm yẹn, wípé ó fẹ́ set òun up láti lé òun kúrò nínú matrimonial home ni, wípé òun ò mọ bí protective charm yẹn ṣe dé yàrá Mariam. Nǹkan tí wọ́n ní Olori Ronke sọ nìyẹn. Wọ́n ní nítorí pé Olori Ronke ti sọ ọ̀rọ̀ yìí jáde, wípé Mariam ló lọ mú protective charm o, wípé òun ò mọ bó ṣe dé yàrá Mariam o. Wọ́n nítorí ẹ̀ ni Mariam fi lọ gbé ìgbéra imam kó wá bá kábíyèsí sọ̀rọ̀, kan wá dá sí ọ̀rọ̀ yìí. Wọ́n nítorí pé ó jẹ́ heartbreaking fún Mariam nígbà tí Olori Ronke ti dá orúkọ ẹ̀ fún kábíyèsí. Ẹ̀yin èèyàn lé, nǹkan tí wọ́n ṣe yìí kò ń ṣe nǹkan tó jẹ́ pé ó bá ojú mu rárá. Ẹ̀yin náà mọ ìgbà tí kábíyèsí ti ń wá protective charm yìí, tó jẹ́ pé gbogbo àwọn olórí tán ní kán wá búra, tó ń sọ pé àwọn ń ṣe nǹkan oṣù, torí wọ́n ní ẹni tó máa ń ṣe nǹkan oṣù wọn lè wọ inú ilé agbára ẹ̀. Wọ́n ní irọ́ tí gbogbo wọn ń pa nìyẹn. Ẹ̀yin èèyàn, so tí kábíyèsí bá gbé ìgbésẹ̀ tó lágbára lórí protective charm yìí, ó tó bẹ́ẹ̀, ó jù bẹ́ẹ̀ lọ. Wọ́n ní so ìgbéra chief imam èyí tí Mariam lọ gbé wáyé, wọ́n ní ó ní láti wá sọ ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tí wọ́n ní ó ṣẹlẹ̀ sí Mariam, lórí bí Olori Ronke ṣe sọ yìí pé ó mọ̀ nípa protective charm. Ẹ̀yin èèyàn lé, ẹ̀rí pé èyí tó lágbára. Ẹ̀yin èèyàn lé, ṣé ẹ mọ̀ pé tí àwọn olórí méjì bá ti ṣẹ̀, wọ́n máa ń lọ gbá àwọn èèyàn dìde ni.
kì í ṣe ní ni àwọn olórí yìí ti lọ ń gbé àwọn èèyàn dìde kí wọ́n wá máa bá kábíyèsí sọ̀rọ̀ lórí pé wọ́n ṣẹ̀ àbí wọ́n ṣe. Kì í ṣe ní o. Ó kàn jẹ́ pé gbogbo àwọn gist tá a bá ń gbà lè máa mú gbogbo ẹ̀ wá fún yín. Tá a bá ní ká máa mú gbogbo ẹ̀ wá fún yín, social media ẹ̀ máa dàrú. Àwọn nǹkan míì tá a bá ń gbọ́ báyìí, a lè sọ síta. A lè sọ síta. A máa ń ṣà nínú ẹ̀ ni. Ṣó ti yé yín ẹ̀yin aráalé? Kì í ṣe nǹkan kékeré ló ń ṣẹlẹ̀ nínú palace kábíyèsí. Ṣé ẹ rí ọ̀rọ̀ protective champ yẹn mọ bó ṣe lágbára sí? Èyí ni kábíyèsí náà máa dì mú nítorí pé nǹkan tán ṣe nǹkan èèwọ̀ ni. Nǹkan èèwọ̀ ni wọ́n ṣe. Wọ́n láwọn méjèèjì ń kara wọn ni o. Wọ́n náà ń kara wọn ni. Wọ́n ní wọ́n bẹ̀rẹ̀ sí tú àṣírí ara wọn. Ẹ jẹ́ ká máa gbọ́ lọ. Wọ́n ní Ìgbìrà Kẹ́ǹgì yìí, wọ́n ní ó sọ̀rọ̀ wípé Mariam mọ nǹkan kan nípa ẹ̀. Wọ́n ní ṣé ẹ mọ̀ pé Olori Ronke ọmọ Ilé-Ifẹ̀ ni ó ní àwọn elders tó ń pọ̀ tí wọ́n back ẹ̀ up tí wọ́n ní Olori Ronke ò lè ṣe bẹ́ẹ̀ nítorí pé kì í ṣe aráàta ọmọ Ilé-Ifẹ̀ ni kò lè ṣe ibi sí kábíyèsí. Wọ́n ní wọ́n ro ẹjọ́ yìí ilẹ̀ kún. Wọ́n ní nǹkan tí àwọn elders tó support Olori Ronke ń ṣe nìyẹn. Wọ́n ní wọ́n ń support Olori Ronke ni o. Wọ́n ní Olori Ronke ò lè ṣe ibi sí kábíyèsí láíláí. Wọ́n ní Ronke wípé traditional house ló ti wá o. Wípé ọmọ Ilé-Ifẹ̀ ni o. Wípé 48 wife níyàwó bàbá ẹ̀ o. Wípé so kò lè ṣe ibi sí kábíyèsí. Wọ́n ní wọ́n rojọ́ ilẹ̀kùn. Wọ́n ní Olori Ronke ò lè ṣerú nǹkan báyìí. Wọ́n ní ṣe ni wọ́n support Olori Ronke back and front. Wípé kì í ṣe Olori Ronke ló ṣe irú nǹkan báyìí. Wípé Olori Ronke ò lè mú protective champ yẹn. Wípé kán wádìí dáadáa wípé Mariam ló mọ̀ nípa ọ̀rọ̀ protective champ yìí. Ẹ jẹ́ ká jọ máa gbọ́ lọ ẹ̀yin aráalé. Wọ́n ní wọ́n ń bẹ kábíyèsí wípé kí kábíyèsí jọ̀ọ́ kí wọ́n yọ̀ǹda ọ̀rọ̀ yìí. Wípé kí wọ́n temper justice wọn with mercy. Wípé kí wọ́n má lé Olori Ronke jáde nínú palace. Ẹ̀yin èèyàn lé kì í ṣe nǹkan tó easy rárá. Wọ́n ní kábíyèsí ní àwọn ò lè gbà o. Wípé ọ̀rọ̀ tí ó ṣẹlẹ̀ yìí wọ́n gbọ́dọ̀ lọ ni. Wípé ẹni tí ọ̀rọ̀ yìí bá ṣí mọ́ lórí ó máa kúrò nínú palace àwọn because àwọn ò ní trust irú èèyàn báyìí mọ́ láíláí. Wọ́n ní wọ́n sọ wípé àwọn máa bá Olori Ronke sọ̀rọ̀ wípé kò ní fa wàhálà kankan mọ́. Wípé ó máa kúrò nínú palace, ó máa lọ gba ilé síta. Wípé jẹ́jẹ́ ló máa lọ. Wípé kò ní dá sí ọ̀rọ̀ Queen Naomi àti kábíyèsí mọ́. Wọ́n sọ̀rọ̀ ilẹ̀kùn. Wọ́n ní wọ́n ti make provision pé kó lọ dúró síta. Wípé kó ra lé síta. Ṣé ẹ mọ̀ pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú palace Olori Ronke àti Mariam náà ń dá wàhálà sílẹ̀. Tó bá jẹ́ pé Olori Ronke àti Mariam ti lọ ra lé ni gbogbo ọ̀rọ̀ Queen Naomi yìí ò bá ti níyanjú. Ṣùgbọ́n àwọn náà wà lẹ́yìn gbogbo wàhálà yìí, especially Olori Ronke àti Mariam. Nǹkan tó ń pa itú tó pa nínú palace yẹn kì í ṣe kékeré. Ọlọ́run Elédùmarè ló wà lẹ́yìn Queen Naomi àti kábíyèsí nítorí àdúrà tí Queen Naomi ń gbà ni. Nǹkan burúkú ò bá ti ṣẹlẹ̀. Ṣùgbọ́n àdúrà yẹn ló ń ré ibi yẹn dànù. Queen Naomi èèyàn Ọlọ́run ni Queen Naomi, wọ́n ń gbàdúrà o. Wọ́n ń gbàdúrà o. Ẹ̀mí mímọ́ ò dẹ̀ fi wọ́n sílẹ̀. Torí àwọn olórí yìí itú tó ń pa kì í ṣe kékeré. Ẹ̀yin èèyàn lé. Àfi k'Ọlọ́run Elédùmarè kó bá mi máa dúró tì wọ́n ní gbogbo ìgbà. Kó jẹ́ àpáta àti odi fún Queen Naomi. Ọlọ́run á wà pẹ̀lú kábíyèsí o. Á wà pẹ̀lú Queen Naomi o. Ọwọ́ ayé ò ní ká wọn o. Gbogbo etí tó ń gbọ́ mi, ọwọ́ ayé ò ní ká ẹ̀yin náà. Ọwọ́ ayé ò ní ké mi tí mò ń sọ̀rọ̀ yìí o. Ààbò Ọlọ́run á dájú lórí gbogbo wa o. Ẹ ṣé mo dúpẹ́. Bí a ṣe gbọ́ nìyẹn o. Wọ́n ní kábíyèsí fi ọ̀rọ̀ wọn múlẹ̀ o. Wípé rárá Olori Ronke ò lè bá wọn gbé nínú palace mọ́. Wọ́n dẹ̀ sì ń ṣe investigation lórí ti Mariam náà. Anytime tá a bá ti gbọ́ a máa jẹ́ kẹ́ ẹ gbọ́. Ẹyẹ èèyàn lé bí a ṣe gbọ́ o. Wọ́n ní kò easy fún kábíyèsí láti lé gbogbo wọn lọ. Wọ́n ní nítorí pé ọba ni wọ́n, majesty king ni wọ́n. Wọ́n ní nǹkan tó bá ṣe, ó máa wà ní àkọọ́lẹ̀. So ọ̀rọ̀ Olori Ronke yìí
kábíyèsí láwọn ò lè bá gbé, bóyá lọ́ra lé bọ́n ṣe ní kan lọ́ra lé síta náà ni àti ìmọ̀ Máṣọlá ò lè sọ fún yín, ṣùgbọ́n kábíyèsí láwọn ò lè bá gbé, páwọn ò lè trust ẹ̀ mọ́ láíláí torí right now wọ́n ní kò sínú palace, wọ́n náà ti lé síta. Nǹkan tá a gbọ́ nìyẹn allegedly ni o, but tá a bá tún gbọ́ any other thing a máa jẹ́ kẹ́ ẹ mọ̀. Etí tẹ fi ń gbọ́ mi ò ní di ọwọ́ tẹ fi ń tẹ subscribe, like ò ní kan ìsàlẹ̀ àpò. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Please share this video, like and subscribe. God bless you all.